mo kí gbogbo ilé pátá pé a kú dédé àsìkò yìí, a kú kó lè dá, a kú gbìyànjú àti tiraka gòkè. Mo kí kábíyèsí ọba ọlọ́lá jùlọ, ọba tí ń pe ọba ẹgbẹ́ rẹ̀ ránṣẹ́, olórí aládé fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́, kábíyèsí o. Mo kí ọba wa ìlú Fẹ́mi lóyè, tá máa ń dárúkọ Ògbómọ̀ṣọ́ tilé toko, gbogbo kàràkàndò Ògbómọ̀ṣọ́, àti ilé ni o, àtoko ni o, àti abà ni o, àti ìletò ni o, kò sí méjì ọba kábíyèsí tí wọ́n lè fi kí Ògbómọ̀ṣọ́ àbí tán lè fi polówó Ògbómọ̀ṣọ́ bí kì í ṣe bàbá wa ọba Ghandi Afọlábí Ọláoyè Orúnrẹ́gẹ́ the third. Bẹ́ẹ̀ mú kí o gba àwọn olóyè bọ́tá látòrí bàbá wa Ààrẹ Àgò, a rí pé lẹ́jọ́ mẹ́ta even gọ́ọ̀mẹ̀ntì gan-an wọ́n ríran rí ìgbé àṣà lárugẹ léyìí tí kábíyèsí ń ṣe, tí wọ́n ń ṣe fún Ògbómọ̀ṣọ́, tí wọ́n ń jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ ó kún fún rich heritage gan. Ọ̀pọ̀lọpọ̀ gbóhùn tí ó já sí pé a ti mọ́ rí tipẹ́tipẹ́, ta ti mọ́ ń gbóhùn ẹ̀ tipẹ́tipẹ́. Kábíyèsí jẹ́ ká mọ̀ pé nǹkan pọ̀ kọjá yàtìyàtì. Ẹ wo oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà Cradle Carnival. Àwọn tó ń gbé ìgúnnu, ẹlòmíì ògùn ọ̀sẹ̀ mọ́, ó ti mọ́ ń gbọ́ pé eégún kó àtàn pé ní ìgúnnu, kò mọ̀ pé ìgúnnu wà l'Ógbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ oríṣiríṣi dáná fojúrà àbí dáná fowórà dẹni, dáná fojúrà, wọ́n dáná lórí ẹ̀ tí eégún mọ̀ ṣe rí bẹ́ẹ̀, a lot of things tó yà sí pé àwọn tó jẹ́ commissioner for culture and tourism wọ́n ń gbìyànjú láti hold the program yẹn. So ìjọba Ọ̀yọ́ lẹ́yìn jẹ́ mẹ́ta yìí wọ́n àwọ́dù ìlú, most especially Ṣẹ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, pẹ̀lú contribution wọn toward development of culture ní ilẹ̀ adúláwọ̀. Oríire ńlá kan ni bẹ́yàn bá ṣe nǹkan bá fi lè mú ìdíjọba bójú bẹ̀ pé ẹni ẹ̀ ń gbìyànjú àyè try, wàláhì ó yẹ kí á pàtẹ́wọ́ ká applaud ẹni yẹn pé wọ́n ṣeun. Ṣùgbọ́n tá a lè sọ kábíyèsí o náà ni pé ká sọ pé kábíyèsí o, adé ó pẹ́ lórí o, ilẹ̀kẹ̀ yóò pẹ́ lọ́rùn, òrùkẹ̀rẹ̀ yóò pẹ́ lọ́wọ́, yóò wà gbogbogbò yóò dókínì, àtọ́ pẹ́ lẹ́sẹ̀, ẹṣin ọba ó jẹ òkú pẹ́ o, kábíyèsí o lẹ́ẹ̀kan sí. Ẹ dákun tó bá ṣe wọlé, bá mi share program yìí, a fẹ́ kó ní more views kó tó dípa máa sọ ní tá a fẹ́ sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Oríire local government ní Yàwátà ní ìlú Ògbómọ̀ṣọ́ lánàá, pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó lágbára tó ṣẹlẹ̀. A rí pé a ṣe ń bọ̀ náà. So a kí ọba aláyé náà pẹ̀lú bàbá wa tí Ọlọ́run kádàrá wípé wọ́n lọ ṣojú kábíyèsí lọ́hùn, bàbá wa Ọ̀tọ̀lórìn the Ààrẹ Àgò of Ògbómọ̀ṣọ́ land. Àwọn loyalist kábíyèsí nù, àwọn tó yẹ pé kábíyèsí ò lè dágbé nǹkan kalẹ̀ àfi kó jẹ́ pé pẹ̀lú àwọn bàbá wa Ààrẹ Àgò yìí, òun náà ni wọ́n jọ gbé kalẹ̀, wọ́n jọ rò, wọ́n jọ wò pé káwọn jọ ṣe. Àgbà àwọn tí wọ́n gbìyànjú láti gbé ìlú Ògbómọ̀ṣọ́ tẹ̀síwájú látòrí àwọn olóyè àti gbogbo àwọn aráàlú àti gbogbo àwọn afẹ́nifẹ́re àti gbogbo àwọn ọba tí wọ́n bẹ́ létò kọ̀ọ̀kan tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí, kò ní bàjẹ́ fún yín lẹ́lẹ́, ìlú tí yín náà sì ní dàrú, ìlú yín ò ní gbóná, ayé ò ní fojú tẹ́ńbẹ́lú ìlú yín. Iyì tí kábíyèsí ń gbà yìí, iyì tí ìlú Ògbómọ̀ṣọ́ ní iyì tí Ṣẹ̀ún nìkan kọ́, ìlú tí gbogbo Ògbómọ̀ṣọ́ láti òkè délẹ̀ ni. So tó túmọ̀ sí pé bí ẹ̀ bá ti ní olórí tó dáa, tó ṣe é mú yangàn, tó sì fẹ́ràn gbogbo ìlú ẹ̀, èyí ò mọ kóyè ń bá gbogbo àwọn tó bá ń bẹ lábẹ́ ẹ̀ náà ni. Ẹ fọkàn balẹ̀, wọ́n bá ṣe ń kí Ògbómọ̀ṣọ́ wọ́n mọ̀ kì í náà mọ́, torí pé kò jẹ́ bẹ́ẹ̀, kò jẹ́ rí bẹ́ẹ̀ bí ìbá ṣe pé ìfọwọ́sowọ́pọ̀ gbogbo yín òun náà jẹ́ kó rí bẹ́ẹ̀.
so èṣeun adúpẹ́ gan ọlọ́run kò ní bàfẹ́ náà jẹ́. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná ní orí local government a rí pé lọ́jọ́ kìíní àná ní kòpẹ́kòpẹ́ tá a lè tí ì sọ pé bá pé ó ti pé ọdún kan wọn la rí gbọ́ wípé ní orí local government náà ní Old Ọ̀yọ́ Park ibẹ̀ làwọn Fúlàní darandaran táwọn ti bandits ọ̀nà ya wọ ibi bẹ̀yẹn náà wọ́n ṣì àwọn ọmọ òṣìṣẹ́ aṣọ́gbó wọ́n ṣì wọ́n léṣe wọ́n pa wọ́n. Lánàá wọ́n tún ya wọ community kan náà ní orí local government Yàwátà local government ní ìlú Yàwátà tá a bá wo gbogbo àwọn fídíò tí Focus ń ṣe bẹ̀ lánàá a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń fìlú lẹ̀ wọ́n ń sá lọ. Kí ló bí tí wọ́n fi ń sá lọ? Wọ́n ń sá lọ nítorí pé wọ́n kálukú ń wò pé jẹ́ káwọn sá àsálà fẹ́mi àwọn wọ́n dà pé wọ́n ti ń gbórí wọ Ògbómọ̀ṣọ́ nìyẹn. Tí kábíyèsí tó jẹ́ olórí aládé Ṣọ̀ún l'Ògbómọ̀ṣọ́ tán bá gbéra tí wọ́n ń lọ ṣe ìpàdé abẹ́lẹ̀tò abẹ́lé pẹ̀lú local government kọ̀ọ̀kan ó yẹ ká mọ̀ wípé kábíyèsí ò lọ ṣèpàdé yìí nítorí nǹkan kan. Kábíyèsí ò lọ ṣèpàdé yìí nítorí pé wọ́n fẹ́ wọn gbàsàkọ́lẹ̀ lọ́wọ́ anybody lọ́wọ́ ìlú kọ̀ọ̀kan bí ìṣe pé wọ́n fẹ́ wọn ṣèpàdé gbogbo bí àlàáfíà ò ṣe mọ́ ìjọba ní Kàràǹkàdúró Ògbómọ̀ṣọ́. Torí wọ́n ní àìrìn pọ̀ ọmọ ejò òun ló fà á tí kò wọ́n fi ń pa wọ́n lẹ́yọrọ. Gbogbo àwa tá a jẹ́ òbí alágbàtọ́ tí ó já sí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá yìí ó kàn wá lápá abẹ́rẹ́ kan àbí ibi méjì abayín kẹ́dùn o àníró aburú mọ́ o aburú ò sì ní sọ̀kankan yín o. Ọlọ́run tí ó fún yín láwọn ọmọ wọn ò ní fòkú wọn ránṣẹ́ sí yín o. Ọlọ́run wàá dá wọn padà nírọ̀rùn. Èyí náà la fi ń ké sí ìjọba Ọ̀yọ́ state ìjọba Nàìjíríà ẹ dákun àwọn ọmọ yìí wọn mọ̀ gbọ́dọ̀ pa wọ́n. Àwọn tíṣà olùkọ́ àwọn ọmọ yìí wọn mọ̀ gbọ́dọ̀ pa wọ́n. Ọ̀fọ̀ ńlá yóò mọ̀ ṣẹlẹ̀ sí àwọn èèyàn wọn. Ẹ mọ̀ bá jígìrì ẹ mọ̀ dìde ẹ mọ̀ tètè bá gbìyànjú láti mọ̀ jáde pẹ̀lú àwọn pípù yìí. Nǹkan bá mọ̀ bí rẹ̀ jẹ́ lọ fún wọn because ẹ wo gbogbo àwọn òbí àwọn ọmọ yẹn ṣe ń sunkún bọ̀lọ̀bọ̀lọ̀ láwọn tí wọ́n pé struggleness ni táwọn yẹn bá jẹ́ kán lọ wá owó iye kan wá nìsín láwọn yẹn fẹ́ rí fi ilẹ̀ láti rí pé kán lọ fi lè àbúrọ̀tọ̀ ọmọ padà èyí náà fẹ́ rí fi ilẹ̀. So ẹ dákun ẹ jọ̀ọ́ bó bá yẹ pé àwọn sójà náà lẹ́kọ̀ọ́ lọ́nú gbóni tí wọ́n lọ ká àwọn ọmọ wá ẹ dákun ètè bá wa deploy wọn síbẹ̀. tó yẹ pé ìkankan ni ẹ bá ṣe ẹ dákun ẹ bá deploy ẹ bá kó bẹ́ẹ̀ kórẹ́ photograph mú kí n sà ẹ káàrọ̀ sà. So gbogbo ẹ gbọ́dọ̀ gbìyànjú láti ètè lọ bá wa kẹ́ bá rescue wọn torí níbi tí nǹkan lọ yìí bí wọ́n bá gbìyànjú kéèyàn rescue àwọn ọmọ yẹn kéèyàn ò dẹ̀ rí pé a ensure ààbò tó nípọn nírú ibẹ̀ yẹn bó mà ṣe ń di kìrìsìn ọlọ́run Kwara state wọn rèé díẹ̀ tó di community kan sì tú àwọn community mi tàn wọ́n ń gbé àwọn ibìkan Kwara state yẹn èmi gan àfù èèyàn àfù ìlú lásán ni tó túmọ̀ sí pé àwọn bandits yẹn ti ń wọ ìlú Ògbómọ̀ṣọ́ tán ní ogun òkórí kí ló dé tó gun afẹ́mọ́ kó báyìí òun la fi ń sọ wípé gbogbo ẹ̀yẹ orí local government pátápátá ẹ lọ́mọ tẹ́ ń ṣe most especially ẹ lọ kìlọ̀ dáadáa fún àwọn Ìkòyí ilé tó yẹ pé ibẹ̀ gangan ni wọ́n gbé center orí local government sí pẹ̀lú oríṣiríṣi àwọn rìkíṣí àwọn oríṣiríṣi àwọn ọ̀wà tí ò dá tán bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá jọ tí gbogbo community tó ń bẹ lọ́ndà orí local government l'Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá jọ fọwọ́sowọ́ papọ̀
tẹ́ compare pẹ̀lú Ṣàngó Ògbómọ̀ṣọ́ there is a lot of things ó yàtọ̀ sí eré ó yàtọ̀ sí àrùn jazz káàkiri o káyọ̀ kọ́ bá fẹ́ mọ claim bí wọ́n ṣe tó ni gbogbo ohun tó ń ṣe wọn ní ṣe o gbogbo ilẹ̀ mọ́ o kẹ mọ́ jẹ́ kí àwọn kò yí ó padà fi tiwọn kó bá yín lọ́jọ́ kìíní àná tí àwọn bandits tán ya wá sí Odòyọ park ta lẹ rí ṣe ọba Ọ̀yọ́ ọba yín kẹ́dùn ta ló wá síbẹ̀ Ṣẹ̀un ti l'Ògbómọ̀ṣọ́ iná ni Ṣẹ̀un ti l'Ògbómọ̀ṣọ́ náà ni tí gbogbo local government àwọn ọba tó wà ń bẹ̀ tán bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olórí adé wọn tó nìkan lórí ṣe mọ̀ pé gbogbo tí àpapọ̀ ẹnu ẹ tó bá padà tẹnu bá kò tán kò sí tí yóò lè push ẹ lè ṣe bí ti kẹwò pé yes ẹ fẹ́ dá ní local police tí ẹ dẹ̀ ẹbí Ìbàdàn lẹ́yìn mẹ́ta Ìbàdàn fẹ́ ṣe irun tó jọ wọ́n bẹ́ẹ̀ mi sọ lórí program bí ọba Rasheed Ọládọjà wọ́n ń gbèrò wọ́n bá gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn local security yẹn àwọn Àmọ̀tẹ́kùn ní Oòduà ní gbogbo àwọn wọ́n ṣàpọ̀ torí pé nínú ẹni tí ó sọ wọ́n dọ̀kan nínú àwọn olóyè Ìbàdàn kan wà tó ń pè ní baba Sanusi tó ní Ìlàjì farm ó pe gbogbo àwọn tó jẹ́ local security kọ́wọ́tà ó pe gbogbo wọn jọ ẹ má pín yẹlẹyẹlẹ ẹ àgbà pé ìwọ kìíní ìwọ IRF ìwọ kìíní kan ìwọ ìgbà ìwọ ó yẹ gbogbo àwọn tó dó lórí yín kọ̀ọ̀kan mo fẹ́ bá wọn ṣe mítìn gbogbo àwọn tó dó lórí yín kọ̀ọ̀kan mo fẹ́ bá wọn ṣe mítìn ẹni tó ní Ìlàjì farm ṣé tí ẹnu bá kò tí kì í ṣe pé kábíyèsí débì kan ẹ̀ ń ṣe bákanbákan sí wọn ẹ̀ ń ṣe ẹ̀ ń ronú pé ẹ̀yin ni wọ́n gbé local government lọ́dọ̀ kò sí tó fẹ́ ṣe lórí local government tàbí kán gbà kò yí wọ́n sọ pé àwọn ò ṣe mítìn ẹni kò yí and a lot of things wà tó pé ó yẹ kó lè mọ wọnú kò yí yẹn wá ṣé ó tún mọ jẹ́ èrè Ìlàjì pé gbogbo àwọn tó jẹ́ gbogbo àwọn olórí security wọn ni pé gbogbo ní pátá mo fẹ́ kẹ́ ẹ̀ wá ṣọ̀kan ẹ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí òye kálukú rèé tọ́ba ni wọ́n ń jà ń bẹ̀rẹ̀ o wọ́n ń jà lóje o àwọn olórí tán ń jà bẹ̀ sẹ́ni pé gbẹ̀rẹ̀ làwọn ìsọta ni àwọn tọ́ọ̀gì ni àwọn tí wọ́n jẹ́ tán ń pera wọn ní ẹgbẹ́ local security àwọn náà dandan bára wọn jà ní wọ́n sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn tí wọ́n gbébọn tó mọ̀ jẹmọ yìnyín àwọn bọ̀ tí gbé wọn dàrú ọjọ́ ilẹ̀ ti gbọ́ ìjà gbòòrò tán ní ìjà Ìbàdàn jà mọ́ nísìn nígbà tó ń kálukú wọn tí wọ́n fohùn ṣọ̀kan Ìlàjì olóyè Ìbàdàn Ìlàjì farm nìkan ló pe gbogbo olódàgbọn wọn kò ló bá wọn ṣe mítìn pé mo fẹ́ kí gbogbo kẹ́ ẹ máa ṣe mítìn kẹ́ ẹ máa pàdé àfẹ́ mọ ìyàtọ̀ kẹ̀kẹ́ láàrin gbogbo yín tí iṣẹ́ kan bá wà lẹ̀ bóyá ẹnìkan nídìí ẹni tí ó bá wọn ṣe security ilẹ̀ ni o ẹnìkan ní security ìnáwó ni o inú ara yín náà ẹ mọ̀ ẹ ó yá nínú ẹ̀wọ́ tẹ́ jẹ́ Oòduà ẹ fún alọ́ mẹ́ta lọ́rọ̀ yín ẹ̀yin tẹ́ jẹ́ Àmọ̀tẹ́kùn ẹ fún alọ́ mẹ́ta lára yín ẹ̀yin tẹ́ jẹ́ kílórúkọ Àgbẹ̀kọ̀yà ẹ fún alọ́ ẹ mọ̀ ṣe papọ̀ pẹ̀lú fẹ́ anybody ò ní lè rí yín mú tẹ́ bá fẹ́ lọ fèsì àwọn wèrè kan tán pé wọ́n bá dì tì mí kan ẹ jọ lọ papọ̀ kò ní sẹ́ pé nìkan ń gbè pé ẹ jọ ṣe mítìn papọ̀ wàhálà everything then work bẹ́ẹ̀ bá dé ibi tó ti ṣe mítìn ní bẹ̀rẹ̀ tí ogun wọn kóra wọn jọ sí ẹ ní pé Ọlọ́run o èyí tí Ìlàjì ṣe yìí ó dẹ̀ wà pa o ẹ wá wò ó ìyẹn náà ní kábíyèsí Olúbàdàn rí tí kábíyèsí náà wò pé àwọn fẹ́ dá security tí wọ́n ń pè ní ṣé Ìbàdàn defenders bọ́ọ̀ náà mi mọ orúkọ tán ṣe mi ìrántí orúkọ tán náà pè wọ́n mọ́ ní kábíyèsí fẹ́ fi dá wọn lẹ̀ àárín wọn náà ni wọ́n ti yọ olórí kọ̀ọ̀kan àwọn ni ó mọ jẹ́ security fún Ìbàdàn gbogbo àwọn bandit tẹ́rí tán wọn káàkiri Ìbàdàn ti plan overhead kí ìlú akíkanjú l'Ògbómọ̀ṣọ́ ìlú tí wọ́n ti máa ronú ni ìlú tí wọ́n yìí ti jagun bí ẹrú ni kí ló dé tẹ́lá fẹ́ mọ jagun bí tẹ́fẹ́ kí àwọn etí ò ṣẹlẹ̀ rí inú ìtàn Ògbómọ̀ṣọ́ gbogbo ogun tí àwọn ìránṣẹ́ ogun ọlájàjàjà tí wọ́n fi jẹ́ kí ogun àtẹ̀yìnjà kó da Ògbómọ̀ṣọ́ ẹ ti jẹ́ kó mọ jà Ògbómọ̀ṣọ́ báyìí látara wípé ẹ fi ara balẹ̀
ẹni tó sì lè correct everything lóde yìí ẹni tó lè correct everything lóde yìí gbogbo yín rẹ mọ̀ wípé gbógun ti lé bó ti tú àwọn ìletò kan dànù ńgbà yẹn lọ́run nìyẹn ọlá àṣẹ̀wọ̀n ló ń kálukú ń jẹ báyìí pé ìwọ máa bọ̀ ń bí dúró bẹ̀rùn ìwọ máa bọ̀ ń bí dúró bẹ̀rùn ìwọ máa bọ̀ ń bí dúró bẹ̀rùn bóyá ìròyìn bá parẹ́ sí ẹ tí wọ́n dọ̀ parẹ́ tán tìrantìran ni gbogbo àwọn nǹkan tí Ṣẹ̀un ṣe nìyẹn tí òye kálukú nǹkan tí Ṣẹ̀un ṣe tí òye kálukú nìyẹn so lẹ́yìn náà gbọ́dọ̀ fi gbìyànjú láti ronú ẹ wo bí Ìbàdàn ṣe ń ronú nígbà tí Ìbàdàn bá parí gbogbo iṣẹ́ láwọn pípì lórí ìsìn wọ́n gba láísẹ̀nsì fún wọn kódà wọ́n á gba láísẹ̀nsì ìbọn fún wọn wọ́n á ṣe registration fún wọn kò ní sí pé ọlọ́pàá kan yóò mọ̀ bá yóò dá láàmú torí pé àtàwọn ọlọ́pàá ń jọ mọ̀ ṣe mí ti papọ̀ ni so ṣùgbọ́n wọ́n ti níbi tán fẹ́ lé àwọn yẹn sí bandit ní nǹkan kan ní eréko Ìbàdàn yìí ní tí àwọn tí Ìbàdàn plan tí wọ́n jọ múlẹ̀ ẹ má jẹ́ ń táṣìírí tán so Ògbómọ̀ṣọ́ náà lè gbìyànjú láti lè fi ọwọ́ sọ́pọ̀ pẹ̀lú ọba tó ní ìran tó dá ìran tó gùn a lè gbìyànjú láti fọwọ́ sọ́pọ̀ o tádẹ̀ rí pé a achieve aims and objective tádẹ̀ pé a achieve àwọn ogun àtẹ̀yìnjà tí wọ́n ń ja Ògbómọ̀ṣọ́ yìí tán pé nbani who is that bandit nígbà tí Ògbómọ̀ṣọ́ jẹ́ Ògbómọ̀ṣọ́ àádébì kan gbogbo àwọn alágbára bẹ̀ wá dọ̀lẹ́ wọn náà gbọ́ kàrà wọlé wọn múra wọn sọ bí aṣọ sójà kàásì mọ́ àrí akọni kan tí ó fèsì wọn ní ẹnìjọ́ mẹ́ta yìí ní àgbègbè kankan tán pè ní Ìràgbìjì wọ́n ní àwọn ẹni tó jẹ́ ìmọ̀ wọ́n pe àdúgbò yẹn ní lórúkọ àdúgbò yìí kìnnì kan ga Fúlàní náà pé àdúgbò yẹn ní Ìràgbìjì ẹni tó wá jẹ́ ìmáàmù bẹ̀ òun àti bandit kan wà tàjọ́ máa ń kírun àwọn ọmọ pé bandit ni pé kódà wọ́n máa ń ṣe dáadáa gan wọ́n sì kí ọtẹ pé yóò kírun tí ẹ jẹ́ everything ìmáàmù yìí dé lọ́jọ́ kan wọ́n fẹ́ wọlé náà drive wọlé sẹ́nu géètì wọn bí àwọn káàkiri pé àwọn ọ̀kadà yẹn ṣàfọ́lò ìmáàmù ìwọ̀nù lẹ́nu ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò tí ì ju bí oṣù méjì lọ sísìn tó ṣe lọ lọ́wọ́ torí kì í ṣe pé ọ̀rọ̀ pé à ń gbọ́ wọn ni wọ́n pé mo ní ọ̀rẹ́ tí ó wà ní sport yẹn gbà yẹn ni ìmáàmù ni ó tó ń kírun ntẹ́mi ká fi sọ ní ẹni pé kẹ́rẹ́ pé ọlọ́gbọ́n ọlọ́dẹ wọn kálukú mọ̀ bí ṣe ń dọ́gbọ́n sọ́ra rẹ̀ tó yẹ sí pé ẹni tí mo sọ yìí gan tẹ́ bá ń pé nípa ti súnà ẹ̀ bá súnà tó pé lọ́dọ̀ ìmáàmù yìí wọ́n lè ṣe ní ìmáàmù yìí wọlé táwọn ọ̀kadà bíi márùn náà tẹ́lẹ̀ ìmáàmù wọlé táwọn náà wọ sọ bí ọṣẹ ológun ìgbà tí ó wojú bẹ́ẹ̀ ó rí ara bí tí wọ́n jọ mọ́ kírun bẹ́ẹ̀ ni wọ́n gbé jagabọ̀ bọ́ta straight ni wọ́n ní kí ìmáàmù kó ara wọnú mọ́tò tí àwọn gbé wá ìmáàmù ní wọlé síbo àwọn jọ mú nǹkan lẹ́ǹbí ni wọ́n bẹ̀rẹ̀ sí da ìbọn bo ìmáàmù àsọlọ́run ló ní kí ìmáàmù yìí náà ò dira àsọlọ́run ló ní kó dira wọ́n rọ́bọ̀n bo ìmáàmù ńgbò yaná tún fadágà yọná sá ìmáàmù ńgbà tí àkọ́bí ìmáàmù náà bọ́ta tí ìmáàmù náà ti dira fún tán dàbọ̀ mọ̀tàrí pé bọ̀n ọ̀rọ̀ báwọn méjì wọ́n ṣe fèsì wọn nìyẹn àwọn bandit yìí padà sá lọ o wọ́n padà sá lọ o ká máa rí akọni kankan nígbà tí wọ́n tán ti ń rí wọn tán náà ń gbọ́ kàrà àbọ̀ yẹn tán rí tán ń wò pé ojú wo làwọn eléyìí ṣe ká máa rẹ́ anybody kankan tó dákọ̀ọ́dì kan tí ó lọ làwọn láyà pé kí lè wá kí ní bọ́lẹ̀ tí débi kọ́kọ́ pa gbogbo tiyetiye wọn kọ́kọ́ pa mọ́ wọn nínú ṣùgbọ́n bí tí Jagamu wà so oyè local government ẹ má jẹ́ kí Ìkòyí ilé ó kó bá yín o ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ṣẹ̀un ti l'Ògbómọ̀ṣọ́ kẹ́ẹ̀jọ ṣe kí ni o kẹ́ẹ̀jọ gbìyànjú láti lè dìnà gbogbo ohun tó wà lè jọ máa burú tó lè fẹ́ máa wo because kò sí bẹ́ẹ̀ sí fẹ́ ṣe o local government under Ògbómọ̀ṣọ́ náà wà o Ògbómọ̀ṣọ́ ló sì ní gbogbo territory yẹn wọ́n ti jà á bí ogun wọ́n ti jà á nílé ẹjọ́ Ògbómọ̀ṣọ́ ló sì ń borí ló sì ń win ẹ fọ̀tẹ̀ lẹ̀ ẹ fi rìkìṣí lẹ̀ ẹ fi kinní kan lẹ̀ ogun ò jàlú ìlú tí ó jà ìlú Ògbómọ̀ṣọ́ ni gbógun ṣe ń gbèrò láti gbà lọrin wọlé tó Ògbómọ̀ṣọ́ ń blọọkì ẹ̀ ní o ọlá ìran àwọn Ṣàngó Ògúnlọlá ni ò jẹ́ kí ogun wọ ilẹ̀ Yorùbá láti ara ìlú Ògbómọ̀ṣọ́ o
nǹkan yẹn wá rèé àwa gbọ́dọ̀ gbìyànjú láti wá ìrèzẹ̀ ká sọ pé nǹkan yẹn ò dáa. bàbá tó fẹ́ báyìí ṣe peace meeting wọ́n làjá wà wọ́n lọ gbogbo àwọn local government kọ̀ọ̀kan tí gbogbo ẹ̀ papọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ wọ́n máa ṣe peace meeting inú wọn dùn gbọ́n tí ẹni tó fẹ́ báyìí sọ̀rọ̀ fẹ́ wí plọ́ọ̀tì tí ò dáa á tà débi wípé àwọn nǹkan tá a padà tún ṣe láfítà gbà nǹkan yẹn ń tí pé ọ̀kan kọ́ ni tí ò tiẹ̀ yẹ kí àti pé àlèmọ̀sùn lọ́yẹ́ fẹ́ ni torí pé àbẹ̀ pé ń tá a bá fẹ́ sọ ń lẹ fẹ́ dìmú. kábíyèsí Ṣàún ti l'Ògbómọ̀ṣọ́ ọba ìlú Fẹ́milóyè ọba Ghandi Àfọlábí Ọláoyè Ọ̀rúnmọ̀gẹ̀ III wọ́n ní ìpinnu tó dáa pẹ̀lú Ògbómọ̀ṣọ́ wọ́n ní èrò tó dáa pẹ̀lú Ògbómọ̀ṣọ́ bá ṣe wà ní nísìn níbikíbi tó bá kàn wà inú wọn ò lè máa dùn kí wọ́n rí ti ń ṣẹlẹ̀ ní community tí wọ́n ti lọ invade wọn lánàá kí inú wọn máa dùn because kábíyèsí wọn pé inú ìlú mi náà rèé o ìbẹ́ rí bàbá tó jẹ́ lórí wọn bẹ̀ tán parọ́ pé ọba Ghandi ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa náà nísìn wọ́n lè pé kọ́ba Ghandi ó ṣàánú àwọn gbàtọ́ba Ghandi dẹ̀ fẹ́ wọ̀nù ìlú wọn ẹ lè panupọ̀ kẹ́ ẹ bá wọn wèrè wí pé kí ló dé ẹ̀yin nǹkan lórí local government ni tẹ́ bá fẹ́ local government mi ẹ̀ ṣe local government kẹ́ lọ jà fún kẹ́ lọ dá dúró káwá wo ohun tí ó kù tọ́ bá yọ kò yí kúrò gbogbo àwọn government tó ń tẹ́sán wọn kò ká wo ohun tí ó kù náà. tẹ́ bá rí gbogbo àwọn wèrè tí bá ń support àwọn wèrè yìí tí wọ́n fẹ́ràn dáadáa pẹ̀lú kò ṣòwò yẹ kẹ́ ẹ fura sí wọn o ó yẹ kẹ́ ti hàn pé àwọn yẹn ọ̀tá àlọsíwájú ni wọ́n kódà àwọn yẹn ló yẹ kí yẹn hold dáadáa ó yẹ kí yẹn hold wọn dáadáa pé kí ni èròǹgbà yín tẹ́ ẹ fẹ́ kí kábíyèsí wá ṣe peace meeting pẹ̀lú anybody ẹ pé látara jíròrò a lot of things náà ni because kábíyèsí wá mẹ́rin sìn wọ́n fàyè question and answer lẹ̀ ẹ láǹfààní àti bí wọ́n léèrè àwọn béèrè lóríṣiríṣi kí làwọn béèrè tẹ́ ẹ mọ̀ bí wọ́n léèrè ẹ mọ̀ bí wọ́n léèrè pé kábíyèsí o ní àwọn ọgbọ́n báyìí o ètò ààbò mẹ́ẹ̀ o ètò ààbò mẹ́ẹ̀ àbí kò sọ àwọn ò note it down kábíyèsí o obìnrin jẹ wáyà ń bí o nǹkan báyìí ni a rí pé kò wọlé sínú Ògbómọ̀ṣọ́ o kábíyèsí o note it dálẹ̀ kábíyèsí o ṣẹ́rí ẹ̀wù ṣẹ́rí bíbí kò sí ẹ̀sìn kọ́mìnì kankan àwọn ọmọ wa tán bá kàwé gan wọn ìríṣẹ́ ètò skul gan ó mẹ́rẹ̀ wọ́n note it down gbogbo tó sì nóòtì dáhùn pátá ni kábíyèsí ó rí i pé wọ́n tọ́ọ̀tì lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n kú mọ́ sọ wọ́n ní owó kílẹ̀ yẹn fẹ́ fáwọn ọmọ ní ìsinmi táwọn bá ọjọ́ orí àwọn dé yìí táwọn bá ayé àwọn dé yìí àwọn ti fara gbìyà nínú ayé àwọn ti ṣe àwọn tí Ọlọ́run ti ní káwọn kàn àwọn ò lè fẹ́ fìyàn joyè nínú ààfin àwọn kankan àwọn ọmọdé tí pé owó kan ló fẹ́ fáwọn kí ló fẹ́ fáwọn àwọn ọmọ iye tí àwọn sọ fún ìṣẹ́kọ̀ kan ní ojúmọ́ àwọn ètò àwọn sọ fún ìṣẹ́kọ̀ kan lójúmọ́ àwọn yẹn lẹ́yàfẹ́ máa fi orí bá gbárí lẹ́mọ̀ fi kó rọrùn so ìdí nìyẹn ìyá ìbùkọ́lá ọmọkùnmọ̀ṣọ́ mọ́kínsà ọmọkímà ẹ̀ka ọ̀rọ̀ àkójúmọ́ kò rọrùn náà so orí local government ẹ tètè panu pọ̀ o Ìkòyí nìkan kọ́ ní oríire o gbogbo èyí tí wọ́n so pọ̀ mọ́ tí gbogbo yín ti mọ̀ pé àǹfààní Ṣẹ̀ún ti dọ́dọ̀ yín dáadáa láìmọye ìgbà gbogbo yín pátá ni ẹ panupọ̀ kẹ́ ẹ fẹnu ṣọ̀kan o orí local government ò kéré o intasi lè jọ fi borí òun náà ní kájọ mọ́ ṣàṣàrò papọ̀ o kò sáǹfààní bí ṣe tiẹ̀ kí n ṣe tèmi o kò sáǹfààní bíi pé kí Ògbómọ̀ṣọ́ south Ògbómọ̀ṣọ́ north Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn lọ́gọ́mẹ̀tì yẹn ká máa jà wọ́n àǹfààní ká máa jà wọ́n àǹfààní wọ́n àwọn sórí ẹ̀ka wọn kàkùn máa jà wọ́n àǹfààní kó wájá sí pé Ìkòyí nìkan ni ò wá ní rí àǹfààní jẹ kò sí ẹ̀kan bẹ́ẹ̀ o. adẹ̀lí àwọn tí wọ́n kátó under local security gbogbo nǹkan kan lójú ìjọba tó gbogbo nǹkan ní ìjọba ṣe fún wa o àwọn gangan gbọ́dọ̀ ní self defence gangan fúnra wa tá a bá ti rìn lọ́nà tó tọ́ tá a ti gbé gba ọ̀nà tí ó yẹ tá a dẹ̀wà tí ogun dẹ̀wà well registered tó ń kọ́ kó wọ́n dẹ̀ ń ṣe mítì bá ṣe fẹ́ tá a lè foundation kalẹ̀ pé báyìí ni rìn báyìí ni ẹ ṣe ó lọ́pọlọ tí Ṣàún Ògbómọ̀ṣọ́ fi ja ogun gbà náà lọ́hùn tó gun òfin jàlù
kì í ṣe pé wọ́n kà jókòó pé mo lóògùn bí èèyàn bá lóògùn tí ò bá ti ní làákàyè mọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ rárá làákàyè lẹ́yìn lára àwọn ọmọ wọn tí wọ́n ń ṣokéèsì fún gbogbo ayé yìí. ọlọ́gbọ́n ṣáṣáṣáṣáṣáṣá oníjọba oníwà ní í ṣèlú onínúure níjọba o bẹ́ẹ̀ ò bá sì á di ọpọlọ pati mọ́ jagun mọ́ ogun tí yẹn ń jà wàhálà ní ìparadì o wàhálà ní ìparadì o ẹnjìnìà Ọlásùnkànmí Gabriel mú kí sà akójúmọ́ sà. so tíyàn bá fi ọpọlọ sí ó máa lágbára púpọ̀ o wọ́n bá ní ogun ò jàlú ọpọlọ wo ni wọ́n lò ń gbàna tó gun òfin jàlú báwo ni wọ́n ṣe plot àwọn ọmọ ogun báwo ni wọ́n ṣe sọ pé ẹ̀yin ẹ dúró báyìí ẹ̀yin ẹ jagun báyìí ẹ̀yin ẹ ṣe báyìí nígbà náà lọ́hùn báwo ni wọ́n ṣe ṣe tí gbogbo ẹ̀ padà fi bọ́ sí ipò bóyá bó ṣe ra bọ́ sí wọn la gbọ́dọ̀ fi á di ọ̀rọ̀ kájọ ṣe àjọṣepọ̀ kò sí kẹ̀kẹ́ bí ká split ẹ gbàgbé ń pagun tó àwòkọ́ wà bẹ́ẹ̀ kábíyèsí òríran ẹ̀rọ ẹ gbogbo àwọn ọba tí wọ́n come together now àwọn eré ìṣẹ̀lẹ̀ rírọ̀ ní domain tí wọ́n ọ̀gá ni wọ́n tẹ bá sì rẹ́ wọn tí wọ́n yapa ẹ lọ wò wọ́n dáadáa ẹ lọ trace ìran wọn tí wọ́n kọ̀ǹkọ̀ pẹ̀lú tí kábíyèsí wọn kì í sí pé láti ẹ̀rí pé àwọn fẹ́ kó yá sí pé gbogbo bí tí Ògbómọ̀ṣọ́ bá ti ń lọ kájọ mọ́ represent àṣeyọ kan ni ó ní ìgbà tí kábíyèsí ọkọ lórí ipò the first thing tọkọ ṣe ni pé wọ́n kọ ránṣẹ́ sí gbogbo àwọn lọ́balọ́ba nípa afẹ́fẹ́ àwọn ṣe meeting àwọn tí wọ́n sì wánú wọn láwọn tí wọ́n fẹ́ wá tí wọ́n ráyè wá wọ́n kọ́ lẹ́tà pé dákun ẹjọ́ foríjì wá ìkan báyìí tí wọ́n lẹ̀ fún aṣáájú ni àwọn tí wọ́n sì acknowledge lẹ́tà kò sẹ́ni tí ò mójú wọn bẹ́ẹ̀ sì lọ wò wọ́n nísìn ẹ lọ trace dọ́jọ́ táwọn yẹn ti dórí ipò ẹ lọ wò pé kí ni wọ́n gbé ṣe kí ló ń tó development wo ló mú wá bá wọn ìrònú wo ni wọ́n sì ẹ̀gbẹ́ kalẹ̀ rí ẹ lọ wò ẹ gbàgbé pé ẹ ṣẹ́rí in tó dẹ̀ ń fa gbogbo eléyìí ẹ kì í ṣàlàyé fúnra wa in tó ń fa gbogbo eléyìí ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ ò understand tí kábíyèsí bá ń jà fún nǹkan kankan bóyá lórí right kan right tán ń jáde lórí yẹn kò divine wípé ìjà tí kábíyèsí ń jà yẹ ká sọ pé ìjà yẹ òní ọ̀ àmọ́ bíi pé kíyàn ó ṣe pé ọ̀tọ̀ ní ìṣèlú òǹkálùkù ló ní tí òǹkálùkù ń fèsì ń dòmí ẹ̀ ṣùgbọ́n tí tẹ́nìkan máa ń jà lórí nǹkan kan tó pé lórí right ni òǹtọ̀ ń bá jà lórí kò sí nǹkan kan tó burúkú mbẹ̀ ká lọ verify pé kílẹ̀ ní ìjà lórí sí tẹ́nì ìjà lórí ṣó right ṣá ṣó ẹ kó rí bẹ́ẹ̀ ṣá kì í ṣe pé nìkan ní òwà máa padà wà máa rò pé jẹ́ kí n authority yẹn gangan mo fẹ́ kọlù torí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kò yẹ lómi ọ̀rọ̀ pa ti ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́lómi ìgbékarí tí ó ń tì torí ẹ̀ pé àmọ́ bá fa wàhálà ni àmọ́ bá fa rìkíṣí ni kò yẹ lómi ẹ jẹ́ ìṣàlàyé díẹ̀ fúnra wa gbogbo alámọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kábíyèsí kọ́ ló gbé ìmáàmù lọ sílé ẹjọ́ gbogbo alámọ̀ pé ìmáàmù ni ó gbé kábíyèsí lọ sílé ẹjọ́ ẹ wo position yẹn sí position tó gbé ẹjọ́ àkọ́ni number 1 yẹn number 2 ni pé ẹni tó gbẹ̀yàn síṣẹ́ pé mọ́ ọ bọ̀ àfihàn sọ́fíìsì báyìí tẹ́yìn táwọn gbà ìṣẹ́ wa sọ pé imú òun ti ga ju ti alágbàro lọ àfi kóun mú imú alágbàro òun kóun fi dánrin mélòó nú ogbó ẹ̀yìn ọba ti mẹ́rin tẹ́ ń sọ́pọ́tì ẹni tá à ń sọ yìí tó lè gbarú ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ sí i látọ́ lè ṣe àbẹ̀dà bẹ́ẹ̀ mọ̀ kíkàkiri àbí gbogbo táyì náà máa ń bẹ́ẹ̀ bá àwọn èèyàn sọ lẹ́yìn èwo la ìgbọ́n bẹ̀ gbogbo àwọn threatening burúkú tẹ́ bá fún àwọn èèyàn lálálá nínú ìlú tí wọ́n bá ti support ní tẹ́ bá fẹ́ ṣé gbogbo èwo la àmọ́ gbọ́n bẹ̀ ìbáka máa ń pàìlì gbogbo ẹ̀jọ́ dọjọ́ tí Ọlọ́run bàdé kẹsìn yóò dé ni àmọ́ ń pàìlì gbogbo ẹ̀jọ́ ni so nígbà tí ìmáàmù ń gbéná wojú authority number 1 gbogbo l'Ógbómọ̀ṣọ́ tó yẹ kí gbogbo àwọn àgbààgbà tó bá àti gbogbo àwọn tó gbẹ̀rẹ̀ lólówó yìí kan pẹ̀lú wọn so ọmọ tó ń ṣiṣá olóyè aládé tí a nù
ṣùgbọ́n nígbà tí pọ́ńkà kù náà ló ní differences tiẹ̀ ẹlòmíì ti fowó sponsor candidate bí ipò òun gbọ́dọ̀ dórí ipò yẹn ńgbà tọ́lọ́hún wà ló ń kọ́ ṣàpé ọ̀tọ̀ ni pé gbogbo ohun tẹ́gbọ́n sọ ni pé èbí kábíyèsí bá lóyè ni wọ́n bá lóyè máàmù ni ṣíwájú ní kí kábíyèsí ó yọ ṣé kábíyèsí láwọn fẹ́ yọ ni ṣe bóun lọ gbé kábíyèsí lọ síbẹ̀ wọ́n nígbà tí ò ṣú ọ ní lineage ẹ̀ tó bá ṣú ọ lineage ẹ̀ ni kí ló mú tó lọ gbé kí ni kábíyèsí sọ tí ò dá ọ̀gbẹ́ni ibi tọ́rọ̀ dédó yìí lọ yanjú pẹ̀lú àwọn ìdílé rẹ̀ kẹ́ wá kóra yín wá kábíyèsí àwọn bíbí olè ni wọ́n jàre tí wọ́n jàre wọ́n wà fẹ́ fún mi ní 20 mila ká fi dí wọn lẹ́nu kábíyèsí ni kì í máa sọ̀rọ̀ olówó dé ọ̀rọ̀ ìlú ẹ̀ la mọ̀ ń sọ ọ̀rọ̀ ìlú ẹ̀ ọ̀rọ̀ fámìlì ẹ̀ la mọ̀ ń sọ ó mọ̀ kọjá owó tó bá fún wọn lówó lónìí wọ́n tún gba request fún mi lọ́la àbíkọ́ tó ti implicate ara ẹ̀ nìyẹn wà á lọ yanjú pẹ̀lú wọn mẹ́rin wákẹ́ ẹni yóò mọ ibi tí kábíyèsí lọ wí kábíyèsí lọ ilé ẹjọ́ ẹlòmíì wá fi yẹn dá wàhálà alẹ́ rẹpẹtẹ tó pé wàhálà tẹlòmíì nǹkan ti dá sínú ayé ẹ̀ látara tó ń lọ yìí kódà fámìlì ẹ̀ kẹ̀kan wọ́n ti mọ̀ pé àwọn ò lè bọ́ mbẹ̀ ní wàhálà tó ti dá sáwọn lọ́rùn látara àwọn ọ̀rọ̀ tó rújú sí ibẹ̀ òun láti mọ lóòótọ́ ibẹ̀ láti mọ alábòsí ibẹ̀ láti mọ ti iṣẹ́ tó ń kálukú fi tá fi bí ó ń kálukú iṣẹ́ táwọn òbí ẹlòmíì fi ṣe tó ń fẹ́ kálukú ọlọ́run wá tún náà ṣe ẹ̀já ìlara ó ń kálukú pẹ́ẹ́ àṣebáwọn òbí tiẹ̀ náà ṣe rírì torí tí yẹn bá jẹ náà ní ó pọ̀ àṣẹ tí àwọn ìyá tiẹ̀ ṣe rè ibẹ̀ láti mọ lóòótọ́ ibẹ̀ láti mọ àwọn tí wọ́n dúró tán ibẹ̀ láti ti mọ àwọn kan tó yẹ pé wọn àjọsọ̀kọ̀ wọn àjọsọ̀kala wọ́n ṣe ń jẹ́ lé orò wọ́n jẹ́ lé eégún tí wọ́n ṣe ẹ̀fẹ́ kọ́rọ̀ yìí ó tán ibẹ̀ náà ni kábíyèsí ti mọ loyalist wọn ibẹ̀ l'Ògbómọ̀ṣọ́ náà ti mọ àwọn tí wọ́n lè sọ wípé àwọn tó fi iṣẹ́ ogun rán rèé kí ni wàhálà kábíyèsí lórí ẹ̀ lọ yanjú pẹ̀lú àwọn ìdílé rẹ̀ fún 20 million sún wọn lọ sí ilé ó sún wọn lọ sí court ìyẹn la wá ń gbé káàkiri kò bá dá bá a ṣe kàwé tó l'Ògbómọ̀ṣọ́ bá a ṣe lajú tó kan tó wá máa bí wọ́n lè pé kíyàn máa káwọ́ pẹ̀yìn wọn máa sọ pé ńgbàtí torí pé ó jà jẹ́ mùsùlùmí torí pé ó jẹ́ kinní kan ṣé ọba tó bá lóun fẹ́ sòdodo ṣé dandan ni ká fi kí ìtì ẹnu ẹ̀ parí. mo wo fídíò kan lẹ́yìn ní àná ní òru yìí ní gàbí after 1 ní orí Facebook ó dà pé Cross River ní fídíò yẹn ti ṣẹlẹ̀ táwọn ọlọ́pàá gbé gidi náà tán gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ọ̀bọ yẹn wá ara àwọn boys VDM náà pé ló wá ń ṣe fídíò pé kí ni tí iṣẹ́ ìgbégidá náà tẹ́ ń gbé mi bí gbogbo àwọn ọlọ́pàá mẹ́rin ni wọ́n gbé ìbọn dání o tẹ́fí àwọn òfẹ́ yín bímọ orí ẹ̀kejì mẹ́rin ni pé DPO yín tó gba 150,000 lọ́wọ́ ọmọ ọlọ́mọ lánàá kí ni wọ́n fowó yẹn ṣe ọba tó ọlọ́pàá kan bá ti gbé fídíò sí pé kí ló wà lọ́wọ́ ọlọ́pàá yẹn India yẹn pùkọ́ nìyẹn ni ó tún pariwo ẹ̀ bọ́ta pé igbó rè lọ́wọ́ ọlọ́pàá òyìnbó ọlọ́pàá tí ó fẹ́ mọ control yẹn àwọn èèyàn wọ́n á lọ comment section tó comment section gbà mí ó máa ń dùn ju live video àwọn tẹ́ ń wò lọ gangan fídíò tẹ́ ń wò lọ wọ́n lọ comment section pé kí ni àwọn reaction àwọn èèyàn bá dé nǹkan kan pé ọkùnrin yẹn ó get mind o kò sí ẹ̀bẹ̀rù kọ́ bá sì ẹ̀ fìbọn láìtì ẹ̀ dàrú àwọn kan wá sọ pé tí ó bá jẹ́ tí gbogbo èèyàn bá ṣe ń bẹ̀rù nìyẹn kárí gbogbo ẹ̀ bá ṣe ń bẹ̀rù nìyẹn ara tó fàtẹ́ pé oríṣiríṣi àwọn ìwọ̀ tí ò da lọ́pọ̀lọpọ̀ àwọn ìyẹn ń lò lé wa lórí nítorí pé àwa gan fúnra wa gan à ní self boldness àárẹ̀ yẹn tó ń ṣèbàjẹ́ báyìí á dẹ̀ tún dúró tì í pé ìbàjẹ́ tó ń ṣe yẹn ló right nítorí ìjẹkújẹ tá à ní jẹ lọ́wọ́ ẹ̀ ṣáà bìlífù pé tí ìjẹkújẹ yẹn tá à bá jẹ lọ́wọ́ ẹ̀ pé Ọlọ́run ò ní fún wa jẹ lọ́nà bòmíì ni a máa gbèjì láti mọ sọ́ọ́dọ̀ òótọ́ sẹ́ni tó wà nílẹ̀ yìí o gbọ́dọ̀ split Ògbómọ̀ṣọ́ lọ́rọ̀ mam ọ̀rọ̀ mam is another issue ọ̀rọ̀ ọjọ́ mi ni nígbà tí kóòtù bá jẹjú tó fẹ́ yanjú tán ẹ rí i pé Ògbómọ̀ṣọ́ mọ̀ tẹ̀síwájú bọ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni gbogbo ohun tí wọ́n kàkùn bá òkò ṣe ẹ ṣe mọ níwọ̀n kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kíni o pẹ̀lú ọba tó ní ìran dáadáa pẹ̀lú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọba tó yẹ pé kò wá fún ìjà kò wá fún wàhálà ó wá fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ ó wá fún unity Ògbómọ̀ṣọ́ foundation tán bá dẹ̀ lé kalẹ̀ báyìí lọ́nkálùkù náà fẹ́ mọ gbẹ́sẹ̀ yìí lọ pé bóyá ká ṣe máa ṣe rè ìfẹ́ lọ́lọ́run fi dá sínú ayé ìfẹ́ la gbọ́dọ̀ jọ máa fi lò kò sí superiority kan ọ̀dọ̀ náà inú ayé bí nìkan ni superiority wà ó dẹ̀ ní kábíyèsí ṣe àwọn àní fún wọn lọ́kàn balẹ̀ àní fún wọn lẹ́mìí balẹ̀ nítorí kíni
àfikàjọ fọwọ́sowọ́pọ̀ lórí ìlú Ògbómọ̀ṣọ́ lọ́kàn àwọn tán wà ní diaspora náà fi máa balẹ̀ pé ìlú ìfàyàbalẹ̀ ni àwọn tí wọ́n fi lẹ̀ bóyá òbí ni ọmọ ni ará ni ìyàwó ni ẹbí ni ọkàn ó lè balẹ̀ pé wọ́n wà well saved kábíyèsí ń sáré lọ́tún lọ́sì wípé káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ máa bọ̀ wálé láti wá ṣe dáadáa pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ká máa gbọ́ pé bandit ń gbéyàn lọ́tún gbéyàn lọ́sì ṣé orí wọn wù àti wá láfi sọ fún ìyẹn orí ilé gọ́ọ̀mẹ̀ntì wọ́n ṣẹ̀ṣẹ̀ yàrá Ìkòyí ilé ẹ jẹ́ kó rí yín ó pé ẹ jẹ́ kí orí yín ẹ jẹ́ kó pé ẹ fi wàhálà rìkíṣí èyí jùmí èyí òjùmí àmọ́ pé Ọ̀yọ́ olọ̀gá yín gbà náà lọ́hùn ṣùgbọ́n orí ilẹ̀ tẹ́ ẹ wà Ògbómọ̀ṣọ́ lónìí ẹ̀yin nìkan kọ́ lẹ́sì ní orí local government ìwà àbàjẹ́ yóò sì ní dídáadáa ẹ̀ẹ́dẹ́jọ́ mẹ́ta ẹ̀rí tí kábíyèsí ṣe pa nípa títì ẹ̀wù kan tí ó ṣe kábíyèsí lórí ẹ̀ so ẹ jẹ́ kó rí yín ó pé àwọn èèyàn ńláńlá ń bọ̀ kódà tí wọ́n jọ ọmọ kò yí ilé gan tán fẹ́ ṣe nǹkan sí kò yí ṣùgbọ́n látàrí kìsí yín a lot of things ní fòyèrú náà ẹ jẹ́ kí dáadáa náà wọlé tí nísìn táwọn kọ́mìnì ńlá bá sọ̀kalẹ̀ sí irú kò yí hùn níbo ń bá dì tí yóò sọ pé òun fẹ́ gbà wọlé ṣèbí ń gbòdì pé wọ́n rí lérèkó wọ́n rí ní ìlú kéréje táwọn èèyàn ti ṣe oko tán ṣe wọn bá káràkátà ń bẹ̀ ṣe é pé torí ẹ̀ ni ó fà á tán fi ń try láti ṣé wọ́n lè kùfìrì kan láwọn fẹ́ wá sí Ògbómọ̀ṣọ́ ká pé wà wọ́n ní pé lọ ká pé wà wọ́n ní pé lọ àwọn náà mọbi tí wọ́n ọmọ tó ń jẹ sí ẹ̀rọ gbogbo tó ń jẹ sí Kwara náà ibi igbó bí inú eréko bí nǹkan kan ní tí kọ́pìnì lábá lọ ṣẹ́ wọrú dẹun ní ìsìn sẹ́mi pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa pèpè fún pé ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ẹ dákun anídìí yín o ẹ wá bá a kọ́ police station síbẹ̀ yẹn o afẹ́kẹ́ bá a gbé gèmí kan àwọn civil defence afẹ́kẹ́ bá a gbọ́ ọ́fíìsì wọn bẹ́ẹ̀ o àmọ̀tẹ́kàn fẹ́kẹ́ máa because nígbà tí ò sí táwọn yẹn ó sọ kí lẹ fẹ́ gbé wọn wá bẹ̀ sí ẹyọ kan tó bá wà ń bẹ̀ kan tó wọ́n manage gan ìyẹn gan wọ́n ṣètò wọn control látàwọn apá àbòmíì ni ẹ̀rẹ̀ lọ wò gbogbo àwọn ìlú tó jẹ́ àwọn developed country lónìí America ni London ni Tunisia ni gbogbo àwọn ìlú yẹn báwo làwọn ìlú yẹn ṣe develop rapidly tí gbogbo wa ta fi rodó pa fẹ́ lọ́mọ́ ọlọ́bẹ̀ torí pé àwọn tí wọ́n ń jẹ́ olórí wọn most especially àwọn traditional rulers wọn àwọn tó jẹ́ àwọn kíkí tí wọ́n di àwọn kíkí post mú bẹ́ẹ̀ àwọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n gbé ọpọlọ kalẹ̀ pé báwo la ṣe lè develop community wa yìí kí ni tá ẹ̀rọ pa lè ṣe kì í ṣe gbé ìjọba ń bá wọn ṣe o ìjọba ń kún wọn lọ́wọ́ ni wọn ló fọ pé gbogbo community àbágbègbè tẹ́ bá ti rí tí àwọn ará àdúgbò rẹ̀ bá ti retí pé kí ìjọba ó ṣe fún àtàwọn òdodo pé kí làwọn fẹ́ ṣe fún ìlú àwọn ìlú bẹ́ẹ̀ kì í tètè gbèrú ẹ̀yin lẹ́yìn kọ̀kọ́ jíròrò pé nǹkan báyìí ni ibi tẹ́ fẹ́ mọ gbé ibi tẹ́ mọ̀ pé bí gbogbo yẹn bá sọ̀rọ̀ sálọ sọ́tún sálọ sósì ẹ̀jẹ̀ òrí ibi tẹ́ fẹ́ sálọ ẹ̀yin lẹ́rọ̀ ní pé báwo lẹ ṣe fẹ́ build community yín tí ó fi ṣe é gbé fáwọn èèyàn yín gbogbo orú mísì báwọn ni Ṣàngó Ògbómọ̀ṣọ́ fẹ́ ṣe fún yín o gbogbo àwọn mísì báyẹn òun náà fẹ́ ṣe fún yín o ẹ wá ti torí àwọn ìrà tó já sí pé bó ṣe rí títí ní tòun ó níye déèsì ẹ̀ tí ó lò nú ayé yá máa kilẹ̀ mọ́ eré lákàtàdúrà àwọn èèyàn ẹ wá jẹ́ kí ọ̀rọ̀ imam kó a máa split anybody ọ̀rọ̀ bá ó ti split ó ti sọ ọkọ ó ti sọ ọkọ dọ̀tá ìyàwó ẹ̀ ó ti sọ ìyàwó dọ̀tá ọkọ gbogbo àwọn ìròyìn gan béèyàn bá jẹ́ni tó mọ Ọlọ́run ó yẹ kó bá ti ń gbọ́ yẹ kó máa ké ni ó sọ ọ̀rẹ́ méjì dọ̀tá ara wọn ó sọ ọmọ kí ó dọ̀tá àfà ó lẹ orí àgbà méjì papọ̀ ó jẹ́ kó máa ta ògo inú ìdílé wọn yá panu pẹ̀lú ọmọ bukadi ṣé mo lọ́nu gbàgà àwọn kò sí tí ó ṣe ẹlòmíràn sọ̀rọ̀ á ní ẹni tí ò ní nkẹ̀kẹ́ ṣé ńgbà tí nǹkan ṣẹlẹ̀ nílùú bẹ́ẹ̀ ní ìsìn fàwọn tó ní nǹkan bẹ̀sán dúró ẹ̀bọ́n náà kẹ́rù tàn sálọ ẹni tí èmi ìkẹ̀kan lọ́mọ pọ̀ bí ẹni ẹ̀sọ̀ bọ́ọ̀n ẹni tí èmi ìkẹ̀kẹ́ lẹ́gùn ẹ̀sẹ̀ ẹ̀ tẹ́ wá fẹ́ kí wọ́n ṣe kinní kan nígbà tó ń rí change kékeré tí ò là rẹ̀ tí kékeré tó pé kò lè last lọ́wọ́ ẹ̀ fún 5 years tí ó ti exhaust
tí ò jẹ́ kí ọmọ kékeré ó mọ̀ bá ṣe ń bọ̀ fàgbàlagbà mọ́, tí ò jẹ́ ká mọ tí wọ́n pèlè ẹ̀wọ̀ ká jìnnà sí. ọ̀rọ̀ máàmù lásán ó dẹ̀ fẹ́ split everything. nítorí kájọ parọ́ kájọ bá rí pé tó ń ṣe yóò dáa nígbà tó ń kọ́ náà tún kábíyèsí ńgbà náà lọ́hùn tó ń pe kábíyèsí ní ọmọ àjẹpọ̀ tí ń jápọ̀ ẹ̀yà wíwá ìlú ìmọ̀ ní gbogbo yín wà. ìmọ̀ gbogbo yín wà ń gbà yẹn lọ́hùn. nígbà tó sọ pé tibitiki àtọ̀rọ̀rùngbò tó gbé lórí gbogbo ẹ̀túlé orí gbogbo yín wà ń gbà náà lọ ṣe bẹ́ẹ̀ mọ ibi tí ń kọ lẹ́tà sí. nígbà tí ń parọ́ pé Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder níbo gbogbo yín wà èyí mẹ́rin ló take ọ̀rọ̀ yẹn up. nígbà tí ń sọ gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ ni o ẹ sì kúnlẹ̀ síwájú pásítọ̀ Adébóyè o ẹ forí adé ẹ fi kúnlẹ̀ fún pásítọ̀ Adébóyè lẹ́ni tí wọ́n ti gbàlẹ́ lórí níbo ni gbogbo yín wà tẹ́lẹ̀ kọ́ṣẹ́ ń gbà yẹn lọ́hùn. àwọn tó wá káwé wá ń dàbí ẹni tí ò sí ẹ̀ka kankan kódà ẹlòmíì gan wà tó yẹ pé social media ti ń tẹ̀ gan fẹ́ẹ́ sọ̀kọ́ Ògbómọ̀ṣọ́ ló gbé wọ tó fi ń rí Facebook wọ tó fi ń rí WhatsApp ṣe ẹlòmíì ò mọ kankan tó jọmọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá wò wà látọ̀ kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dà sí. and a lot of things they can focus lórí ẹ̀ that is no development kábíyèsí yìí náà kalẹ̀ rà ẹ lọ sí ẹ lọ wò ó bẹ́ẹ̀ bá lè wò ó bẹ́ẹ̀ bá rí ẹ lọ sáàfin kẹ́ lọ verify pé kí làwọn iṣẹ́ kábíyèsí ti gbé ṣe láàrin 2 years tán fi wà lórí tróònì ó dàbí ìgbà tá bá ti wà lórí tróònì for over 20 years ni tẹ́nìyàn bá wá parí 25 years agenda wọn kọ́ báwo la ṣe fẹ́ kí ni Ògbómọ̀ṣọ́ rí Ògbómọ̀ṣọ́ ó dá o kò ní tọwọ́ mi bàjẹ́ o kò ní tọwọ́ tẹ̀yìn náà bàjẹ́ oye local government èyí là ń bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ ronú o wọn Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká jọ ronú o ìbò tó alimọ̀ street wa ẹ jẹ́ apá ọ̀pọ̀ ká bá wí ni ìrà kò lè mọ kílẹ̀ mọ́ ilá kátàbú èèyàn tíá ìrà lásán ni máàmù ó ti yín ìrà lásán ni ilá kátàbú ni kábíyèsí number 1 nù torí pé tí kábíyèsí bá pàṣẹ pé báyìí la fẹ́ kí nǹkan lọ àṣẹ tí kábíyèsí bá pa ìmáàmù ò lè pa o yóò pa lórí àwọn tí wọ́n ń kírun lẹ́yìn ẹni kì í ṣe pé yóò pa lórí ìlú mi tí òyìn kálukú yín nìyẹn gbàfà máa mú jòyè ṣe bí ọba ó yẹ ká fura k'Ògbómọ̀ṣọ́ má bàjẹ́ òní kábíyèsí náà ń ṣe k'Ògbómọ̀ṣọ́ má bàjẹ́ òní kábíyèsí ń gbìyànjú láti ṣe kiri gbogbo local government tó Ọlọ́run ní kí Ògbómọ̀ṣọ́ kó dání. a ṣe ẹ̀dùpẹ́ torí pé ọ̀rọ̀ ta fẹ́ sọ ìsọ́tẹ̀ náà ti wà a rí ara àwọn candidate tí ó ṣe ìgbìyànjú tó jáde wọ́n gba fọ́ọ̀mù ìyẹ́ ẹsẹ̀ nìkan náà wọ́n jáde ní APC ní Ògbómọ̀ṣọ́ ẹ̀já sí pé àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀gá wọn àwọn pa ló pé àwọn ti lẹ́nìkan tí ìjọba Tinubu náà ń kó àkúrọ́ mọ́ tálà ń fà lẹ̀ because àwọn pé bọ́lá ń bá tún ní kí oríire ń bọ́ sí Ògbómọ̀ṣọ́ tá a bá jagun ẹ̀ tẹnu bá kù oríire ẹ̀ ní ìjọ f'Ògbómọ̀ṣọ́ wọn bá tí akálà ṣe lẹ́gẹ̀sì yẹn ò parẹ́ wọn bá sì fún wéèrè náà kóroko yóò roko sábẹ́ ara ẹ̀ náà ni bí Ìbàdàn ṣe roko sábẹ́ ara wọn òun náà roko sábẹ́ ara wọn náà ni àmátà àwọn tí kò rí so mọ̀tá dúpẹ́ pé ẹni tí àbá Ṣèyí Mákindé fàálẹ̀ Adékànbí ẹni tó ti ṣe vice ẹ̀ bóyá ẹ̀ tí ì gbọ́ bóyá ẹ̀ sì ti gbọ́ àbẹ́ ẹ̀ sì ẹ̀ tí ì mọ̀ bàbá Opu Salau ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni àwọn náà fi ṣe vice wọn oríire ni bí tí APC bá wọ́ọ̀kì tí PDP ó ṣà wọ́ọ̀kì pé Ògbómọ̀ṣọ́ bá ní vice tọ́lọ́ bá lẹ́yìn kí vice wọn ó tún ṣe gbùrà tó wọlé ara ẹ̀ náà lára ẹ̀ ẹ̀fọ̀ tẹ́lẹ̀ fi rìkì sílẹ̀ kò sí nǹkan kan bẹ̀ Ìbàdàn tí wọ́n ti ń jẹ́bọ̀ ní ìṣó ti pẹ́ gan ẹ̀yin ni kẹ́ ẹ jára yín Òkè Ògùn lápapọ̀ so Ṣèyí Mákindé rẹ̀ rí ẹ hàn pé bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ẹ bá ti kó bá ti pay tó ti pay ìlú Ògbómọ̀ṣọ́ oníkókó kò fèsì o kò sí tó kà pẹ̀lú olóṣèlú kankan o nítorí pé wọ́n ti kó àti pay Ògbómọ̀ṣọ́ Opu Salau tí a ní ó sì láwọn dáadáa tí wọ́n ń ṣe kò sí kábíyèsí ń ṣe rí tẹ́lẹ̀ ní bá Opu Salau bẹ́ẹ̀ wọ́n plain wọ́n dẹ̀ jẹni tí wọ́n sòtọ́ ọ̀rọ̀ wọ́n sì sòtọ́ ọ̀rọ̀ fún ìmáàmù yìí náà rí o a ní fídíò lọ́wọ́ Adéyẹmí olórúkọ mi o ẹ ṣeun tẹ́ ń gbọ́ mi lóòrọ̀ yìí.